oníyẹn Tòkunbọ̀ wọn bí aláya ṣàdíà ìkànnì máa kọ́kọ́ ìyá ẹ̀rẹ́ ní kòtò kó jẹ́rú ayé tèmi jẹ yìí Tòkunbọ̀ òun ṣàwọn ayé oníṣòwò fún èrè tó mọ́ lọ kiri odidi celebrity tó lọ sí bá tó lọ jó gidi fowó yẹ sí Tòkunbọ̀ olówó ṣéǹjì oníranù oko wá $1 ọ̀sẹ̀ yẹn dówó òun mọ́wọ́ jó òun yí sódì níwájú eléré ojú òtì ẹ̀ wọ́n ń pìyẹ̀wọ́ náà ń dáhùn o mo ń bú ẹ lọ́wọ́ wọ́n fìlù bá mi bú ẹ Tòkunbọ̀ ṣe má forúkọ ẹ lùlù ọ̀tẹ̀ nìyẹn tí má ti jáde lójoojúmọ́ àbí kẹ́ ò tọrọ ẹ̀ wọ̀ lọ́wọ́ ìyá wọn o ṣàṣàngele mo ní Jagaba lọ́kọ́ ọ̀yá láyà àwọn Tòkunbọ̀ ṣàṣàngele ò gbọ́ àwọn alápàlà owó tí máa ń fún wọn nìyẹn torí ti sì yẹ kọrin búyà wọn kú tí wèrè bá jí lójú oorun láàrin òru ọ̀gànjọ́ kó rò pé mi mò ń lé òun ni wọ́n ń perí ẹ̀mí látẹ̀kọ̀ rí àwọn onílù mo ní kó máa bá mi bú ẹ Tòkunbọ̀ yáwèrè ó gbọ́ èmi Àbíkẹ́ máa gorí pẹ́tẹ́sì lọ́lọ́gà ó gbọ́ bó ṣe lọ ìwọ jẹ́rú ayé yìí rí olórí ibú ọmọ okó abẹ́dọ̀là ni iye ewé onírun 44 ló bá dé ní Arò ní Abẹ́òkúta àti gba yàrá fún ẹ o ìwà àtọmọ àkọ́bí ẹ ẹjọ́ máa lo yàrá yẹn ni ìyàwó èrè tó bímọ wèrè orí wèrè dìran alábìsínwín no wonder tí wèrè ṣe ń ṣe ẹ̀wò tó bá yá sí àwọn ọmọ ẹ̀ tó kù wèrè a máa ṣe àwọn yẹn náà wò because wèrè dìran ni ẹ̀gbọ́n ẹ̀ Fúnmi Abọ́dẹrìn náà wọ́n lòun náà máa ń dá sọ̀rọ̀ láàrin ṣọ́ọ̀ṣì nìyẹn Fúnmi Abọ́dẹrìn sọ bẹ́ẹ̀ mi Àbíkẹ́ ni mo sọ bẹ́ẹ̀ mi ìran ya yín ṣe mi ìran yẹ ẹnu kòtò mi ìran bàbá ẹnu kòtò kò sẹ́ni tí mi ní gbéṣẹ́ pé inú yín ètò wà láyé àgbéṣẹ́ pé tó ti kú gan náà èpè náà mo fi ránṣẹ́ sí wọn náà àwọn ọ̀ràn ẹ̀ Abọ́dẹrìn olórí ibú ìyàwó èrè má ṣàǹfààní ẹ̀dá wọ́n lọ́jọ́ mẹ́ta mi náà ṣe pápó ìséde burúkú ni màá ṣe fún ẹ ó gbá yóò ti dẹni ẹ̀tẹ́ wo gbogbo àwọn ọmọ mi àwọn ọmọ ayé àwọn tí èjè tí mo rí mọ́ yé tẹ̀ sí ẹ lójú ọkùn Kọ́ládé Dòwà ní má ṣàwọn èèyàn yìí bọ̀bọ̀ tó slick bàbá ayé ọ̀nkú ayé àwọn àti ayé gan wà nù àwọn tíìmù mi kò ń ṣàwọn ọmọ ayé nìkan tó bá ń gbọ́ màmá ayé bàbá ayé mo ṣe pa àwọn kan lánàá mọ́ láwọn ọ̀nkú ayé èèyàn ọmọ ayé àwàdà sọ́bẹ̀ ẹ ṣáàmù àwọn máa kọrin bóde ìdógún kóde ogun bóde ìdìjà kóde ìjà kémi nà kí wọ́n nù èṣù tapo sí bí ṣe bá máa kọ́ fún ẹnìyẹn Tòkunbọ̀ bóde ìdógún kóde ogun bóde ìdìjà kóde ìjà ó ṣàwọn kémi nà kí wọ́n nù èṣù tapo sí èjì àtàkó sí ẹ wọ́n wá fẹ́ kú tó bá ń gbọ́ wá fẹ́ dáko èmi Àbíkẹ́ mo jókòó sórí ọ̀rọ̀ ẹ mo gbé ṣíà síbi ẹ mi ìfẹ́ dìde mo ní kó tó bá ń gbé dání tèbù síbẹ̀ jẹ́ ǹjẹ́ ń bẹ̀ mí ní dìde lórí mátà Tòkunbọ̀ Àṣàbí ọmọ Abọ́dẹrìn olórí burúkú abárọ́ rí ìyàwó èrè olóṣó pa lórí òfìlẹ̀ rí ya oníbàtà ski lọ́ọ̀ṣì ìyá tí ọjà rẹ̀ ti wọ dẹ́mọ́rẹ́jì ní age 35 àwọn bọ́ìsì ò béèrè pé kí ló ń tà wọ́n tó bá yá wa sọ pé wọ́n gbé òun gbóná wọ́n gbé gbóná gbogbo idun ẹ̀ tó máa ń dẹmọ fún wa yẹn kò sẹ́ni tó nà lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan náà máa ń jọ jẹ wọ́n máa sá lọ pólóṣì ọ̀bùn ṣíọṣíọ olóòórùn oníkàjẹrà oríkà ni owó ọmọ ayé ọlọ́run ọmọ mi wọ́n ń ṣàkírẹ́lìk tó bẹ́ẹ̀dì gan lẹ́kọ̀ọ́ ó bẹ́ẹ̀dì àwọn tí mi wọ́n bẹ́ẹ̀dì ó gbọ́wọ́ játijàti tó ń ṣe fún ẹ̀yẹ tí gbogbo ọ̀ka ẹ̀ ti rẹ̀ ká bó bá dé kó ó nǹkan tó máa fọ̀ lárí àpọ̀ kó tó jẹ́ kó wọnú Arò pàápàá kó tó wọnú Yábà yẹn wọ́n á kọ́kọ́ fún ẹ̀ mọ́pọ̀ lórí burúkú àwọn wèrè tó wà bíbà yìí àwọn wèrè gidi tí wọ́n ti fọ̀ mọ́ ni àmọ́ wèrè tiẹ̀ bó ṣe ń bọ̀ láti ìlú òyìnbó wá ní ìyá yìí ti jẹrà sílùú òyìnbó wọ́n á kọ́kọ́ bú ẹ ṣíraṣíra gbogbo bleach tó fi ń fọra yẹn kò lè rán nǹkan tó wà lára ẹ wèrè tó wà lára ẹ wọ́n máa lọ mú kọ̀ọ̀kan nírin ní àárín ọjà òyìnbó wọ́n á tẹ sáàrin títì wọ́n á ṣá ìṣàkúṣà wọ́n á ṣe fún yàrá Yábà àti Yábà wọ́n á ríngì àwọn tàbẹ́òkúta lárò wọ́n á ní ìyá nọ́mbà 44 lórí burúkú tá à ń wí ó mọ̀ pé ti wọ́ tíṣẹ̀tì yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pẹ̀lú nọ́mbà ẹ̀ máa ń sọ fún ẹ kó tó bú Kẹ́mi Olúnlọ́yọ̀ wàá kọ́kọ́ wo ara ẹ̀ wàá wo ara ẹ̀ Tòkunbọ̀
wá rí o máa fẹ́ búyàn bọ̀ máa wò pé ṣé wèrè yìí ṣé kó tún nídìí ìgò ni ìdí ìgò tó fi ń wòrò yẹn ṣé kò tó ẹni ó lò ṣì ṣé kán dé ó búba ìnàkú sí ẹni kó lè ríran ó nídìí ìgò ṣáláwọ̀ ó dẹ́ǹtì láwọ̀ ó pinyẹ̀kẹ̀ láwọ̀ afọ́jú bára bá bí àlà olóṣè olójú dàpọ̀ olójú bíbẹ́ ìyá afọ́jú olórí ibú tó káwọn ọmọ afọ́jú rọra ìyá wèrè tó kú bàtàbí ọmọ abárọ́rìn bí èṣù olórí ibú ìyá kó ṣe ayé wá tó ṣe ọmọ bí táwọn ọmọ òfògán tún yà lọ́dọ̀ ìyá àdánù aṣọ tó fẹ́ bú tìmù mi ẹ̀yàn ọmọ èjè wà láì èèyàn yìí ní yẹgẹ́ kan sára sí ọmọ mi Adéyínká Dorcas ọmọ ní ẹ̀tùwálè sharpshooter Akínbáyọ̀ Délé ọmọ ní Naomi èèyàn tèmi tó wà blessed tó yẹ kó kó ọyàn méjì fún tó ṣèṣì kó mẹ́ta fún ọmọ nǹkan mọ́ blessing nìyẹn o Naomi ọlọ́yàn mẹ́ta èmi gan bá rọ́yàn mẹ́ta kí tún kó sí kí fi ṣe kẹta tèmi gan máa láìka àwọn ọmọ mi tó wà láyé sí àwọn boys àwọn àjọ̀nú boys ni wọ́n ti fẹ́ mọ́ ọyàn méjì mọ́ ọyàn bíi mẹ́ta ni uncommon booby irregular bobby òun làwọn boys gan wá sí pé ta ló lọ́yàn mẹ́ta nù yín kọ́ táwọn ayé ò mọ̀yàn méjì mọ́ kí náà mú lára méjì wọ́n á mú gbẹ́ bọ́yàn méjì bá pọ̀jù bẹ́ẹ̀ làwọn boys ni àwọn ọmọ mi nínú ẹgbẹ́ tí tó bá kan lẹ̀ wọn ní dẹ́yìn àwọn tó bá lọ́yàn mẹ́ta bíi ti Naomi ọlọ́run mo wà blessed àwọn ẹni bí ẹni lọ́lọ́run kó sínú ẹgbẹ́ tí èmi kan náà ni mo lọ́yàn triangle gbogbo ayé ló ń pàkì ọyàn wọn ní ráǹdì Détọ́lá Dùkẹ́ sweetest mi màmá tó packaging kù ohun tó dùdù tó slick ọmọ tó yọ yálàjà wọn wọ́n tún gbọ́yàn jáde triangle yìí náà ni ó dẹ́rù bàṣàbí olórí ibú kí làwọn tiẹ̀ wá kójọ ní tíìmù ẹ̀ ó tiẹ̀ láwọn tó wà blessed bí àwọn tèmi tó mọ́ ń dárúkọ yẹn ó rí orí kan bá dì torí ẹ ṣe jìgìdì tó kó ọpọlọ sí orí lórí olówó orí ọlọ́lá bí orí dọ̀káàsì orí headmistress Jagaba kó tiẹ̀ bá ń gbé kan àfẹ́ràn ẹlẹ́sẹ̀ bí ẹsẹ̀ bọ́ra àfẹ́yìn jìrìn kan olórí ibú eléyìn dẹ́ǹtì lẹ́gbẹ̀ẹ́ eléyìn gòrílà ìwọ́ dàbí hẹ́pù àwọn ọmọ tó tún kó rẹ́yìn hẹ́pù ni Rutinkeshi àpáràrà Rosemary Èkè aláyébàjẹ́ tí gbogbo ayé ara ẹ̀ ti dẹ́ǹtì arúgbó ọjọ́ ọmọdé tó kó ara arúgbó jáde ṣerú àwọn yẹn lẹ fẹ́ pìrìsẹ́ǹtì abọ́dórí ibú tó lóhun Àṣàbí Ìbàdàn oníwájú bíi ti bọ́tà kọ́ńbọ́líìkì olójú crossover ṣerú yẹn ni ọmọ jáàjà tí olóòórùn ọmọ rọkìràn ṣerú yẹn ni òkè yẹn náà ti lọ bẹ́ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run olótùkùnú tí mi yín náà tá a fẹ́ gbójúlé torí mi ò mọ̀ mọ́ bí tí wọ́n ti mí rí wọn ta ló wà nù tíìmù ẹ̀ tó kún Àṣàbí ọmọ Abọ́dẹrìn ó ní anybody nù tíìmù wà láì sọ fún mi ta ló tún kù ta ló gbójúlé tó ẹ ṣe aṣọ tó wá ń bẹ Kọ́láwọlé olùṣí àrùn ìdì Kọ́láwọlé ajé túmọ̀ bí àbí kí náà pè é ajé ṣalẹ̀ jẹ́ ajé tọrọ jẹ́ ajé kó ẹ̀bà ẹlẹ́bà mi wòlàwòlà ṣé wọ́n ló fẹ́ jà fún wọn àwọ̀ wa náà àárí ẹ gbogbo tíìmù yín tíìmù ìtìjú lẹ bá dé ẹ̀yìn empty vessel dédé ó gbọ́ ni wọ́n ṣe kọ́ èmi Àbíkẹ́ máa ní mo lára mo lè nìyàn mo lówó gaba ẹ orí calm down èèyàn nílùú ní ẹ dákẹ́ ta lẹ́yìn níná aṣọ tó lórí burúkú làtúrétọ̀ olórí tí ò gbalẹ̀kẹ̀ sọ́rùn tí ò gbalẹ̀kẹ̀ sọ́wọ́ ọmọ òfu ọmọ àdánù fún mi ọ̀nẹ́ ilé ìṣèṣì pé Ọlákínyẹmí ó ń ṣàkínyẹmí ó lè ní olórí burúkú fọkó tí ẹ lọ tán bá lọ sí kóòtù pé kó wá lọ ṣe legal wife ó yẹ kó ṣẹ̀wọ̀n ẹ̀ ó lọ hypnotize ó fẹ́ gbé nǹkan jẹ fọba kọ́ba lè fẹ́ òun ló ṣe ráfihàn wọ̀ ìwọ olórí olóṣì tó rẹ́ ní ọdún kan nínú ààfin òpèrè ní olórí ṣé olórí ni wọ́n yìí I'm sure pé wọ́n fẹ́ mú ẹ wá pálásì kó wá máa fọ abọ́ni kó máa gbá ilẹ̀ torí ọmọ ọ̀ràn kìràn ni ẹ ẹrú òkì ń jọba níbi tó ti wọ olórí ibú ọmọ ẹrú ní ẹja ti jà tí ò lè